Àwọn ẹgbẹ́ àwọn kí ti gbé o, àkíwákú àṣálẹ́, àkíwá kábọ̀ sórí ètò nílé Àwórì tàṣálẹ́ ni o. Èmi ọmọ iná ọlá o, Abíọ́lá Babátúndé, ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́, ọmọ aṣíkòkò ṣòwò, ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dò. Ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ọmọ nígbẹ̀sàmàlẹ́, ọmọ níkọ́ ọ̀dájú òmẹ́ni ọwọ̀. Èmi náà rí, mo tọ́dé sórí ètò tálẹ́ yìí. Ìbà, odù tó mú àrè, àkọ́dá aṣẹ̀dá, ọba lè ní, ọba lànà, ọba títí ayé àìnípẹ̀kun. Mojúbà ládéládé ilẹ̀ Àwórì ọ̀tọ̀kùlú ìlú ìjòyè ẹ̀yẹ olórí ẹ̀yí àwọn ohun gbogbo arúgbó aṣọ máa kanlẹ̀. Bí kò bá júbà ilẹ̀ wẹ̀ yìí, ilẹ̀ mi lè ru fúlà, bọ́mọdé bá júbà àgbà mìíràn kó dalẹ̀. Kí jú mi ṣe lálẹ́ yìí, kí má fi rúkọ, kí má fẹsẹ̀ kọ, fi níwẹ̀ yìí, lédi ẹ̀mí tó kú ẹ̀mọ́ bọ̀. Ká tó wá bẹ́ sójú agbami ètò wa, ẹ jẹ́ ká lọ gbọ́ anthem wa, à ń padà bọ̀ kí ná. Ilẹ̀ Àwórì ìlú tiwa, ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó. Lílé lóko lèyí odi, Àwórì ọ̀hún ṣolí gbogbo wa. Ilẹ̀ lè ṣọ̀ fún ara ẹ̀ tó yí, ara ẹ̀jìká àjùmọ̀gbéga. Ìfẹ́ lí omi tí, ìfẹ́ lí omi ṣá, ìfẹ́ lí omi yára. Kátọ̀nà ìfẹ́ sáwà, kátọ̀nà ìfẹ́ sáwà. Ọmọ ọlọ́fì ẹ̀ ìdè, kájọ gbélé wa lárugẹ. Tọmọdé tàgbà ilẹ̀ wa, lọkùnrin ẹ̀ tí lóbìnrin. Ilẹ̀ Àwórì ológo, ọmọ ọlọ́fì lí gbogbo wa. Ìfẹ́ lí omi tí, ìfẹ́ lí omi ṣá, ìfẹ́ lí omi yára. Ẹja rántí ọ̀hún ọmọ wa, ẹja rántí ọ̀hún ọmọ wa. Lèyí òkùnkùn bìrìbìrì, ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa. Iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè, lọkùnrin ẹ̀ tí lóbìnrin. Ikú làwọn ló ń dàgbà jùlí, ọmọ ọlọ́fì ẹ̀ ìdè. Ìfẹ́ lí omi tí, ìfẹ́ lí omi ṣá, ìfẹ́ lí omi yára. Fún ògo ilẹ̀ wa. Fún ògo ilẹ̀ wa, ìfẹ́ lí omi tí, ìfẹ́ lí omi yára, òun náà là mí sọ. Ẹ jẹ́ ká fira wa ṣe kóṣó náà. Kóńkó jábílé, kálukú mi ṣe tiẹ̀. Ẹ jẹ́ ká mú kó láàrin ara wa olílẹ̀ Àwórì o. Ẹ jẹ́ ká mú kó láàrin ara wa o. Ìfẹ́ là mí pariwo yìí, ẹ jẹ́ kí ó múlẹ̀ láàrin wa. Kíkú là mí gbó, kí a lè tẹ̀ wá lọ́wọ́. Akí gbogbo wa pátá wípé àkú ọdún, àkú yèdún, ẹ̀mí wa ṣọ̀pẹ́ láyé o, àwa lè fi yìí ṣàṣemọ́ láṣẹ Èdùmàrè. Pé mi kẹ́ mo ní ká gbé tọlọ́dún jáde lè lílà, òwúlẹ̀ ṣe rí gbogbo ẹ, ó yàtọ̀ sí kẹ́ṣe mírí wa lìyẹ láṣẹ Èdùmàrè. Èyí lè ń bọ̀ níwájú náà, gbogbo aló máa péjú ṣe, a ò lè gbò kọ̀ọ̀kan nù wá ti láṣẹ Èdùmàrè. Akí gbogbo ọlọ́dún pátá, àṣèyí ṣàmọ́dún ṣèmí ẹ, kì í ṣe jẹ́rẹ́ igba ọdún òṣòlá, gbogbo aló máa jàjọyọ̀, a ò ní gbò kọ̀ọ̀kan nù wá ti o. Ká tó wá tẹ̀síwájú, a ò ní ṣaláì dúpẹ́ lọ gbogbo àwọn lítí ń ṣùgbà wa lé orí ètò yìí. Mr. Kamaldeen Òjòlówó, Adébáyọ̀ Ibrahim, Prince Kenny Akíòsí, Mr. Olúwatósìn Babátúndé, Àrẹ̀mọ Olúkòsọ́kọ́, Ọmọọba Ìwòrò, Olóyè Àbáyọ̀mí Elétòsí Ọ̀tà lọ́hún gbogbo ìlàmì yẹ. Ọba Láńlẹ́gẹ́ Ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí, kọba kí pẹ́. Ọba Oyèkàn Alápá tìlú Àpá, gbogbo ìlàmì dúpẹ́ lọ́wọ́ yìí, gbogbo ìlómi ṣùgbà lórí ètò yìí. Alálẹ̀ agbègbè kò ní bàjẹ́ fún àlàṣẹ Èdùmàrè. Ọba Dr. Ọlátúnjí Ọ̀gábí, Onímèké tìlú Mèké kábíyèsí, kọba kí pẹ́, gbogbo ìlàmì dúpẹ́ lọ́wọ́ yìí. Ọba Dr. Sulaimon Adésínà Rájí Oníbà kábíyèsí, ẹ pẹ́ fún wa, kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Àjọṣe wa wà ní bàjẹ́, ẹ ṣe gbogbo ìlómi ṣùgbà wa lé orí ètò yìí. Akẹran onímọ̀ọ́bá ikùn ọmọ akẹran tí ń jẹ́ gbégbé, gbogbo ìlàmì dúpẹ́ lọ́wọ́ yín. Razak Aliyu Adisa, gbogbo ìlómi ṣùgbà wa, gbogbo ìlóní ká máa nìṣó. Baálẹ̀ Àbújá ìlú òdòdó àkóì,
gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ yìí àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Àdúpẹ́ lọ́wọ́ baálẹ̀ Ìlógbò Ẹlẹ́gbà olóyè Amúsà ọkọ̀ ìlú ẹ ṣé ẹ kú àdúró tiwa lórí ètò yìí, gbogbo yín ló wà pẹ̀lú wa lórí ètò yìí pé ká máa nìṣó gbogbo ẹ̀yin fún wa lé òkè tamutamu lọ́hún láìgbà tọ́rọ́ láìgbà sísì lọ́wọ́ wa àdúpẹ́ lọ́wọ́ yìí o àjọṣe wa wà ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Mrs. Dasliva ìyálé kan Alhaja Balikis Alhaja ẹni Ọlọ́run mọ̀ gbogbo ilé àmì yẹ olóyè Saheed Olúṣí gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ yìí. Adéwálé Quadri ọmọ Báwọlẹ̀ ògbóni ògbó àtọ́ ẹ̀kúrẹ́ oko délé àọ̀lẹ́ gboyí ti láṣẹ Èdùmàrè. Olóyè Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́tà gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ yìí o àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ayọ̀délé Ògúnbíyì Igwe one olùṣọ́ ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú kò ní bàjẹ́. Mr. Ahmed Jamiu Adékúnlé àdúpẹ́ kókókó wẹ̀yí lára ọ̀tá mi lé o ayọ̀ ní gbogbo àmà fi pàdé àwọn ìbọ̀kùnrin ẹyẹ lórí ìtẹ́ ìdùnnú àtayọ̀ bẹ́ẹ̀ ní gbogbo àmà fi ríra láṣẹ Èdùmàrè. ẹ wá kórè oko délé ẹ ò ní gbé sí àjò láṣẹ Èdùmàrè. àdúpẹ́ lọ́wọ́ gbogbo yìí ẹ kú àdúró tí wa Monitor aṣọ òkè AAA Royal Store gbogbo lómi ṣùgbọ́n wa lórí ètò yìí. àdúpẹ́ lọ́wọ́ mi oníṣàlàyé àdúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi gbogbo kẹ́ṣe ń rí kíní kí mi dán yìí ọ̀gá mi ló wà lè yẹ Akin Òsì Jamiu ìgbàdí kíní ìbá tọ́ da jù bí ilẹ̀ ọ̀gá mi nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan ní àṣàwátì láṣẹ Èdùmàrè. ayọ̀ bẹ́ẹ̀ yìí ló máa kẹ́yìn gbogbo ìrìn àjò yìí fún wa kí ṣe jẹ́ ìrẹ́wẹ́ o. ẹgbẹ́ àwọn lílé àìtẹ́sòde lè yẹ wípé lálẹ́ yìí ọmọ wa ẹ̀gbọ́n wa ìbúrò wa láti mọ̀ látẹ̀yìnwá jẹ́ pé ọ̀hún náà mi gbé ògo Àwórì ga nínú fíìmù alágbéléwò kò sí ẹni lé ò mọ̀ ọ̀hún bí ṣe jẹ́ wípé àṣà wa èdè wa yìí lọ́ọ̀ mi gbé lárugẹ ó sì jẹ́ kúlì mi dùn mọ́ gbogbo ọmọ Àwórì nínú. mo ti gbé wá sórí ètò ìlì yẹ ṣùgbọ́n mo tọ́ ni màá tọ́tọ́ ń gbé wá lè ní torí ó ṣẹ̀ṣẹ̀ ṣe fíìmù kan jáde alágbéléwò ìyẹn náà là ní kí ká tó wá gbé wá sórí ètò kó wá ṣàlàyé kí fíìmù yẹn ṣe lọ sí ìyẹn là ní ká tó gbé wá lálẹ́ yìí ṣùgbọ́n ká tó wá lọ sí ibẹ̀ ẹ jẹ́ kí a lọ gbọ́ ìpolówó wa à ń padà bọ̀ kéná. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Dìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè Ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. tí ẹ bá fẹ́ ra ojúlówó ọkọ̀ tó dáńgájíá yálà gan tuntun ní tàbí tòkunbọ̀ àwọn ọkọ̀ ìgbàlódé bíi Oman Jeep Lexus RAV4 Toyota car lóríṣiríṣi Honda Datsun Nissan BMW Audi Mitsubishi Ilos tàbí Peugeot èyíkéyìí ọkọ̀ tí ẹ bá fẹ́ rà iléeṣẹ́ kan ni mo lè fi ògùn ẹ̀gbárí fún yín o Adébáyọ̀ Global and Logistics Concept ní kí ẹ lọ wọ́n tún bá ní ṣètò ríra ọkọ̀ èyíkéyìí látòkè òkun tó sì máa tẹ̀yìn lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ 6 sí 7 tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tó jẹ́ ojúlówó ẹ lọ sí iléeṣẹ́ wọn tó kalẹ̀ sí number 1 and 2 Àgbèyí Road Ògùdù Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni +14162681872 tàbí 0702 034 9276 tàbí 0806 721 5099. Adébáyọ̀ Global and Logistics Concept ilé iṣẹ́ tó ń ta mọ́tò tó dáńgájíá. ilé iṣẹ́ lè fi ṣe mọ́tò lè dáńgájíá kò sí irú mọ́tò lè bá ń gbó ọba ìgbé wọlé o ẹ bá wa gbé ẹ bá ń dòwò pọ̀ ìfọ̀kànbalẹ̀ ló bá dé kò sí pé owó wọgbó kò sí ẹ nínú ẹ ó ti o ọba iṣẹ́ arímọ̀rànmọ̀ràn gbogbo ẹ mọ́tò kódà ẹ̀kan ọ máa mú kọ́kọ́rọ́ sọ fún pẹ̀lú gbogbo ìwé rẹ láwọ̀
kò sí lágùn ní díẹ̀ àwa fi ògùn gbárí fóyé kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbẹ̀ wa ṣeéṣe fún ẹ̀lẹ́ Àwórì oníbàjẹ́ ẹgbẹ́ anilé ẹ like page wa nílẹ̀ Àwórì Media là friend request kọ̀ọ̀kún bẹ́ẹ̀ lọ yan a ò lè gbọ́ rẹ mọ́ a ò tí lè gbọ́ rẹ mọ́ ẹ like page wa ní kẹ́ máa lọ nílẹ̀ Àwórì Media lórí YouTube ẹ subscribe sí YouTube channel wa kẹ́ máa ríṣẹ́ wa wò líbẹ̀ lákòókò ẹ subscribe sí YouTube channel wa bàbá tí ń gbéṣẹ́ wọ̀bẹ ẹ má máa rí là tààràtàlà kò náà ní kọ̀ọ̀kan kò lọ́yìn lówó lórí Instagram nílẹ̀ Àwórì náà là á wà bẹ Twitter handle wa nílẹ̀ Àwórì náà là kò lè bàjẹ́ fún wa ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa o mo ìsọ́lì ẹ pé èmi pẹ̀lú Láwórì ló máa wà lórí ètò yìí màá lọ gbé wọlé líwẹ́ ìṣẹ̀ yìí. Hello. Hello, títí bó. Ó gbére o. Hello. Àmì gbọ́ ẹ bá wa dárúkọ yín fún gbogbo ọ̀hún aráalé. Èmi fáfá mi rè bí Adé Adèlé ọmọ wọn libà olórí ẹbí gbogbo Àwórì pàápàá. Èmi ló ń bá yín sọ̀rọ̀ o. Ẹ kúrò lẹ́ẹ̀lé o. Líkù kọ́dún yìí parí kò lè dùn mẹ́rù lọ o. Àṣẹ Èdùmàrè. Ẹ ṣe fún orúkọ lẹ́ẹ̀ bá wa dá ẹ jẹ́ ká mọ ọmọ bílẹ̀ wà gan-an lílẹ̀ Àwórì yìí. Ọmọ bíbí inú ìlú Ìbà níwà Ìbà ọmọ bíbí ìlú Ìbà níwà ìlú lè kábíyèsí Dr. Sulaiman Adésínà Rájí Aṣáde àkọ́kọ́ lè ti jọba ọmọ ìlú ẹ̀ gan-an níwà ìlú Àwórì. Ó dáwẹ́ kò lè bàjẹ́ fún wa. A rí pé ẹ wà nínú àwọn ilé ń gbé àṣà àti èdè Àwórì lárugẹ lórí amóhùnmáwòrán fíìmù alágbéléwò oríṣiríṣi àti mọ̀ ilé àti gbé wá sórí ètò yìí lè yẹ ó tó bí ìgbà olè ti wà lérú àmì ṣeré orí ìtàgé yìí mò ń fẹ́ kẹ́ jẹ́ káwọn aráalé tó mọ̀. Elétù ọ̀nà ti na Elétù ọ̀nà ti na ó ti pẹ́ ní ti wà lídìí iṣẹ́ àtàyè níta sọ ọgbọ̀n ọdún sí yìí ní ti wà pẹ̀lú iṣẹ́ àtà bí Gàbá Adé Ajíbóyè òwúlọ̀gá mi ọgbẹ́ ní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ ní ìwà tí rí tí kéka mi tó lọ dá bẹ̀rẹ̀ fáàmì mo ti pẹ́ lérú ẹ o kọ́ ló ń ṣàánú wa o ó ti jọgbọ̀n ọdún sí yìí lọ ní ti wà lérú ẹ. Lẹ́ti wà lérú kíní yìí. Bẹ́ẹ̀ni. Ọpẹ́ ni fọ́lọ́run. Kò ní bàjẹ́ fún wa gbogbo aráalé ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn fún àǹfààní ilé ìbá ṣe ń darapọ̀ mọ́ lórí ètò yìí èmi pẹ̀lú ọmọọba Adé Adèlé ní gbogbo àmọ̀ sí Láwórì olórí ẹbí gbogbo Àwórì pátápátá ti létoko èmi pẹ̀lú ló wà lórí ètò lálẹ́ yìí. Láwórì líwẹ́ yìí ó ti tó fíìmù alágbéléwò mélòó lẹ ti ṣe. mi ò lè kà á tán o ṣùgbọ́n fíìmù mi àkọ́kọ́ ní kọ́kọ́ lè rántí ká dárúkọ fáwọn ènìyàn mi. Látọ̀run wá ní táìtù fíìmù àkọ́kọ́ ní ṣe ìkéyìí ní ṣe ẹ tán mo tọ́ ṣe omi pósí èyí omi inú pósí mo ṣe aṣọ fífú ìdí ìrókò fíìmù pọ̀ tíírí tí kí n tó wá ṣe àkété ẹ lómi lọ́wọ́lọ́wọ́ wẹ̀ iṣẹ́ yìí ó ní gbogbo àgbáyé mi wò online tv ń ṣó ẹ Yorùbá Wùdù gbogbo àgbáyé pápátá lómi wò kí n kàn sára sí iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ tọ́lọ́dúnmẹ̀rẹ̀ gbé kalẹ̀ nílùú Àwórì gbogbo àgbáyé pápátá ló kàn sára sí pé ó kọ̀tàn yìí ìtàn yìí ga jù nítorí pé kí n tó kọ̀tàn kí n tó gbé kalẹ̀ sí díẹ̀ pé kán bá mi wò ó pé ṣe tàn yìí ṣé ó ṣe é gbé síta mi ò kàn dédé kọ̀tàn mi ò dédé ṣe é ṣùgbọ́n ìgbà ni ìrẹ́lì máa ràn mí lọ́wọ́ òun ló jẹ́ kí kọ̀tàn àkété yìí káàtẹ́ fi sọ̀rọ̀ nípa ìlú ìwúlẹ̀ mi lọ́ọ̀lì ìlú ká fi sọ̀rọ̀ nípa ẹ iṣẹ́ lè ti ṣe fíìmù àgbéléwò ni ti ṣe ó ti pọ̀ gan-an àwọn lè ti ń bá ń bọ̀ láti kékeré wọn mọ̀ pé mo ti ṣiṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ ṣé sinimá àgbéléwò. Ẹ ṣe Láwórì kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Lóòótọ́ mò ń fẹ́ kẹ́ ṣe àfọ̀mọ́
ìbéèrè ní ìbéèrè ẹmu tó máa tọ́ béèrè ṣe mọ̀ pé fíìmù lẹ́ẹ̀ bá ṣe fúnra yé ó yàtọ̀ sí ilẹ̀ bá wà nínú ẹ bóyá ọ̀ pè yí sí ìyẹn ní gbó kí ká ṣàfọ̀mọ́ ẹ fáwọn èèyàn wa lórí àkété lẹ́sọ̀ yìí tí mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ torí a máa sọ̀rọ̀ lórí tiẹ̀ dáadáa ó tó mẹ́lò lẹ́yìn fúnra yìí ṣe yàtọ̀ sí ilé ìṣẹ̀ jáde lọ́wọ́ ìṣẹ̀ yìí. èyí tẹ́mi fà mí ṣe èmi fà mí èmi ló ṣe nítorí tiẹ̀ èmi fà mí ló ṣe dájọ́ èmi fà mí ló ṣe èkùrọ́ lábàkú ẹ̀wà èmi fà mí iṣẹ́ rí iṣẹ́ kìíní yẹn pọ̀ ní ti ṣe ṣùgbọ́n èyí tí mo ti bá àwọn ènìyàn ṣe kẹ́ pọ̀ rẹpẹtẹ. ìyẹn pọ̀ lọ àmọ́ bẹ́ẹ̀ ni. èèyàn tẹ̀lé rántí. ẹ ṣe kò ní bàjẹ́ fún aláṣẹ Èdùmàrè. lè ṣẹ̀ṣẹ̀ wà ní títún. à ń gbọ́ yín. lè ṣẹ̀ṣẹ̀ wà ní títún léèyàn lè rántí tán pápátá. bẹ́ẹ̀ ni. lè ṣẹ̀ṣẹ̀ ṣe wá ẹsẹ̀ yìí òun ní olóńpẹ̀ àkété kárátà tí mo ṣe lè ná ológun dúdú nìṣẹ́. mo ń bọ̀ ẹ má ṣe sọ̀rọ̀ ẹ má ṣe bẹ púpọ̀ jù gbogbo aráalé mo ká tó wá lọ sórí ti àkété yẹn ẹ jẹ́ kí a lọ gbọ́ ìpolówó àtòrí mo máa sọ̀rọ̀ lórí fíìmù yẹn dáadáa ìtorí ẹ náà láṣẹ gbé wá sí orí ètò ìlàlẹ̀ à ń padà bọ̀ kí náà. ọ̀dà. tí ẹ bá fẹ́ ra ojúlówó ọkọ̀ tó dáńgájíá yálà agán tuntun ní tàbí tòkunbọ̀ àwọn ọkọ̀ ìgbàlódé bíi Oman Jeep, Lexus, RAV4, Toyota car lóríṣiríṣi, Honda, Datsun, Nissan, BMW, Audi, Mitsubishi, Hilux tàbí Peugeot èyíkéyìí ọkọ̀ tí ẹ bá fẹ́ rà iléeṣẹ́ kan ni mo lè fi ògùn ẹ̀gbárí fún yín o Adébáyọ̀ Global and Logistics Concept ní kí ẹ lọ wọ́n tún bá ní ṣètò ríra ọkọ̀ èyíkéyìí látòkè òkun tó sì máa tẹ̀yìn lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ 6 sí 7 tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tó jẹ́ ojúlówó ẹ lọ sí iléeṣẹ́ wọn tó kalẹ̀ sí number 1 and 2 Àgbòrí Road Ògùdù Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní +14162681872 tàbí 0702 0349276 tàbí 0806-721-5099 Adébáyọ̀ Global Logistics Concept ilé-iṣẹ́ tó ń ta mọ́tò tó dáńgájíá. bẹ́ẹ̀ ni ilé-iṣẹ́ lèmi ta mọ́tò lè dáńgájíá ẹ bá wa dòwò pọ̀ pẹ̀lú kò sígbà èyí ìṣòro gbájú ẹ o ọba ìṣètò mọ́tò yìí bó bá jẹ́ látòkè òkun lọ ó ní bọ́ ìjẹ́ tuntun kò sí ilẹ̀ ń gbó adọ̀dọ̀ yìí pẹ̀lú rọrùn dà kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ọlọ́fin àgbéwá kò lè bàjẹ́ fún wa. Láwórì. mò ń gbọ́ yín o olóòtú. ẹ ṣe ẹ kú ìdúró. líwẹ́ ìṣẹ́ máa wá padà lọ sórí fíìmù àkété lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ ṣe jáde yẹmí gbóná lọ́wọ́ fẹ́lifẹ́li. ìgbà ní kọ́kọ́ wo apá kìíní yẹ lórí ẹ̀rọ alátagbà mo rí wípé àkọsẹ́lẹ̀ ṣe ọpọlọ lẹ́tẹ̀ fi gbé fíìmù yẹn kalẹ̀ gbogbo àwọn ilé ò bá ìwò ìran yìí sì dì kó so ẹ lọ wo àkété yẹ kẹ́ wá wo olú ọpọlọ lọ́lọ́run fún àwọn ọmọ wa ń lẹ̀ ti fi gbé kulí dá kalẹ̀ ikú làṣẹ̀mí gbòòrè bàbá ra àwọn ọmọ wa ń lè mí gbìyànjú ẹ jẹ́ ká tìhún lè yè ẹ jẹ́ ká ràn òun lọ́wọ́ ká fà òun lọ́wọ́ sókè ó lóore nínú ó ṣe láǹfààní nínú ó lárùbáríkà nínú lọ́dọ̀ Ọlọ́run ẹyẹ àmìrọ̀ wálà ìyẹn ló tọ́ máa mú mi gbé oríyìn fún ọ̀hún ìgbìmọ̀ ọdún ìgbọ́mọdé lọ́ọ̀ṣẹ́ ní ìlú Ọ̀tà ìyẹn ló máa mú mi gbé oríyìn fún un ìtorí ìgbà nídé ibi lọ́ọ̀ ti máa ṣe àṣekágbá ayẹyẹ mo rí wípé ọmọ Àwórì lọ́ọ̀ gbé wá sí orí stéèjì tàmùtàmù yẹn kódà ìgbà ní kọ́kọ́ débẹ̀ mo kọ́ rò pé bóyá bàbá wa Ebenezer Obey ló fẹ́ play là ṣùgbọ́n ìgbà lọ́ọ̀ tí máa bẹ̀rẹ̀ eré nìrí wípé ọmọ wa lọ́ọ̀ gbé wá kò tí kù síbì kan àfi bàbá máa tanra wa hun ẹgbẹ́ wa hun kò kù síbì kan ẹ máa já kówó lé lọ sóde ẹ jẹ́ ká promote àwọn ọmọ àwọn olùbá mọ́ kú ṣe
ẹ jẹ́ ká gbé wọn sókè, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Kì í ṣe léré ká máa kó fẹ́ léré ogbó ọ̀yọ́ ọ̀hún là àmì ẹni pọnmi lè nú ọ̀sà ká mi lọ dá sínú òkun là. Gbogbo òun lè bá wá sí ìgànmọ́dẹ àṣekágbá rẹ nílùú Ọ̀tà ọ̀rí àrà lọ́mọ wa dá kìtìkù ẹgbẹ́ wa nílé. Lórí fíìmù Àkété ní ọmọ wa Láwórì ṣe yìí ọpọlọ ló fi gbé kalẹ̀. Láwórì. Mo wà lórí ètò pẹ̀lú yìí. Mo máa béèrè kan kí ti dé ìtorí ìgbà ní ìkọ́kọ́ wo apá kìíní eré ìyẹ. Mo rí wípé títí eré ìyẹ fi délẹ̀ ẹ ò sọ̀rọ̀ ó dílẹ̀ ìyá nínú ẹ kí ti dé. Adáhùn yìí ẹ rí àwọn àgbàlagbà wọn níbi àbá fọ̀rọ̀ wọn ní kí wọ́n fọ̀rọ̀ síkùn bí àgbà kí wọ́n fi gbígbọ́ ṣaláìgbọ́. Ìtorí jẹ́ àlè pẹ́ láyé ni o, àwọn àgbàlagbà ló tọ́ sọ síwájú wọn ní ejò lè bá ń yọ̀jẹ̀ olómi tóbi tó tán. Bàbá mi ló kì mí lè lọ nínú fíìmù yẹn pé àṣírí ọ̀kan lílà kan máa tú owó rẹ̀ fẹ́ káwọn mú mi mọ́nú wọn. Ìdí ẹ ló jẹ́ kí n yọ odi kí n ṣe ìṣípò di kàràkà níwà bí àbá wa pàkẹ́kà ó ti jáde pàtírí ẹ̀ ẹ rí i pé lóòótọ́ mi yóò di ìdílé Àwórì ọ̀kọ́ kan mi yóò di. Ìtorí ìyẹn tó yà mí lérú mọ́ níye kí títí jẹ́ pé òdílé aráléwà tí à nínú fíìmù yóò. Apá kẹta ní ti tú gbogbo àṣírí ìlìwàlì kọ̀kọ̀, apá kẹta ní ti tú pátápátá fún àwọn ènìyàn ìpè lóòótọ́ dá kí èèyàn má stomach ọ̀rọ̀ kí èèyàn má fò kí èèyàn má tọ́ ní àwọn bá rí kíní ọkàn kí tọ́jú ẹ kí a lè níyì lọ́jọ́ ọ̀la. Ìdí ẹ ló jẹ́ kí n ya odi nínú iṣẹ́ yẹn ìgbé yìí níṣẹ́ wàá sọ̀rọ̀ wọ́n á sọ fún wọn pé lóòótọ́ ẹbí tèmi ọ̀kọ́ kan kò tó di nínú gbogbo ọmọ Àwórì pàápàá yóò di àmì sọ̀rọ̀ o. Mo bá bẹ̀rẹ̀ sí ní tó àṣírí lè ti wà lè kọ̀kọ̀ mú wá tàṣírí ẹ̀ síta gbangba fáwọn ènìyàn náà ṣe wàá mọ̀ pé àṣé kíní ọ̀kan pamọ́ lọ́dọ̀ Ọlọ́run ó pamọ́ sínú fíìmù Àkété yìí púpọ̀ jù. Ẹ ṣe Láwórì mo máa béèrè kan ìtàn yẹn torí ìbálẹ̀ mi kọ́kọ́ wá apá kìíní mi ò ṣe wá apá kejì mo ṣẹ̀ ṣe wá apá kẹta ṣùgbọ́n apá kìíní yẹn mo rí wípé ikú lè mi ṣẹlẹ̀ ní òde ayé lọ́wọ́lọ́wọ́ ìṣẹ̀yí lẹ́ẹ̀fi gbé ìtàn yẹn kalẹ̀. Ìjẹ́ pé ọ̀kánjúwà ìkúlé òkàn wá lọ́wọ́ ogbó láàmà máa jà sí. Ìkúlé iṣẹ́ ti wá gbogbo ọ̀nà ogbó láàmà gbàlẹ̀ ti fi gba kíní yẹn. Ó sẹ̀mí léyìí. Níjẹ́ pé béèyàn bá fèrú gba ìkúlé iṣẹ́ tiẹ̀, a rí pé àtúbọ̀tán rẹ̀ kì í dá. Làkókò líbà ṣe wá bẹ́ẹ̀ ó sì lè máa dán mọ́rán. Ṣùgbọ́n bó bá máa yá eku ò tí ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ. Kí ìjẹ́kulẹ̀ yìí rí gangan lè jẹ́ wípé ìtàn yẹn gangan lẹ́wàá kọ ìtàn yìí torí ó bá kulè mi ṣẹlẹ̀ lóde ìṣèyí lọ kẹ́rù débẹ̀. Ṣẹ́rí bẹ́ẹ̀ bá wo gbogbo olè mi ṣẹlẹ̀ lóde ayé tá a wà yìí àìlóòótọ́ ló da gbogbo òlúrú àìfòótọ́ tòlú òun ló jẹ́ kọ̀pọ̀lọpọ̀ lú má dàrú. Ẹ̀rí bí nàbá ti ṣòótọ́ ẹ̀rí pé gbogbo ohun nàbá mi dáwọ́ lé nílùú yẹn ibi tó bá ti ṣòótọ́ gbogbo a máa yọ sí titun gbogbo àdè máa bọ́ sójú ẹ̀ a máa dáa ni. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wò tán yìí ó ti ní gbé mi nínú ti pẹ́ mò ń fẹ́ sọ̀rọ̀ mi ò mú rí kọ ṣùgbọ́n mo mọ̀ tán kọ. Bẹ́ẹ̀ rí Saheed Òṣùpá òkè ti fi tàn lú là ń gbé yìí ìlú Nàìjíríà ó ti fi kọrí. Ó lọ lórí lè dá àwọn òjòyè lè má dá àwọn òjòyè lè dá kó lórí má dá ó ti foríṣiríṣi kọrin gbogbo àwọn èèyàn ti fi kọ èyí ká mú àwò kéńkàmì lè fi kóòtì kéńkàmì lè fi sọ̀rọ̀ nílùú Nàìjíríà náà máa fi mọ̀ pé lóòótọ́ àtọmọ Àwórì kẹ́ àtọlọ́run gbọ́pọlọ kalẹ̀ fún wọn àtọmọ Àwórì kẹ́ àtàkà lọ́pọlọ káàkẹ́ àlébi kọ̀tàn káwọn àwọn ènìyàn lè jókòó káwò pé ọ̀nà bí sí solution lè gbà yọ ọ̀nà bí sá lè gbà là lè stop gbogbo ká má fi nǹkan tí ò tọ́ ká má gbé tí ò tọ́ sórí ipò ọ̀nà bí sá máa gbà ká ṣe lè kó ara wa yọ olójẹ́ kí n jókòó pé ọ̀nà bí sí kí n ṣe máa sọ níbà pé kọ̀tàn ẹgbẹ́ màá tẹ̀ fi tàn yín màá ṣe sáyé fáyé káyé àtẹ̀ rí pé lóòótọ́ Àwórì kẹ́ Ọlọ́run wà lákàyà àti gbé tàn kalẹ̀. Bẹ́ẹ̀ bá wo ìlú Ìbàṣẹ̀ yìí ẹ rí pé ìgbà tó àwọn fọ̀nà ẹ̀tọ́ mọ́ bá bà kalẹ̀ ẹ rí pé gbogbo ìlú bẹ̀rẹ̀ sí ní dùnyùn gbà gbogbo ìlú ń dùnyùn gbà báwọn bá ti fọ̀nà ọ̀tọ́ mọ́ èèyàn kalẹ̀ ẹ rí pé gbogbo abọ́ sójú ẹ̀ pé ká stop àti má fọ̀nà lè ò dá amúnìyàn sípò aṣíwájú òun ló jẹ́ kí n kọ̀tàn yẹn pé ọ̀nà bí lè ká máa gbà ká kóòtù sí. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà òun ló jẹ́ kí n kọ̀tàn Àkété. 'Ká sọ̀rọ̀ nípa ọ
ẹ ṣe kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè ọpọlọ yóò wá níjọba o ibi lẹ́gbẹ̀ẹ́ tí ń mu kò ní tán líbẹ̀. mo máa béèrè kan kí ìjẹ́ àwọn àdójúkọ lẹ́mìírí lọ́nà yìí mo béèrè nígbà kan lọ́wọ́ yìí kí ìjẹ́ àwọn àdójúkọ lẹ́mìírí nínú iṣẹ́ lẹ́mìí ṣe yìí torí à ń gbóká tó máa rí yìí sí à ń gbóká máa rí yìí sí lórí ẹ̀rọ alátagbà ẹ̀rọ amóhùnmáwòrán gbogbo kí ìjẹ́ challenges lédè olóyìnbó. bẹ́ẹ̀ni sẹ́rí olóòtú o. mo ń gbọ́ yọ à ń gbọ́ yìí. ọlọ́run á jẹ́ kẹ́mi yìí gùn wá o. ètò tẹ́ gbé kalẹ̀ nílùú Àwórì yìí nílẹ̀ Àwórì tẹ́ gbé kalẹ̀ yìí àtijọ́ àti múyò ní nira dàgbà dògbò sẹ́rí lóòótọ́ ẹ ti ń bèrè kíní lọ́wọ́ mi ti pẹ́ ọ̀rọ̀ kóso ní ìmọ̀ má sọ mi ò lè ṣe ìjẹ́ ọ̀rẹ́ rú mi ìrànlọ́wọ́ lílá ní gbò sẹ́rí kọ́lọ̀ ń ṣàánú wa ni àwọn ènìyàn wa lóòótọ́ mi gbìyànjú ṣùgbọ́n wọ́n ń bẹ lọ́hùn kàn tẹ́ ẹ̀ fojú àánú wò mí ká tẹ́ ẹ̀ pè mí pé Láwórì owó lílá yìí tẹ́ ẹ fi ṣe kí nǹkan bẹ nínú mi ni máa ṣe lílọ Àwórì ní gbogbo ọmọ Àwórì máa má wò ṣùgbọ́n kò sówó ni máa fi ṣe mo ń bẹ̀bẹ̀ olóòtú ẹ yí ẹ bá ń bẹ gbogbo ọmọ Àwórì pátá nílé lóko pé kàn yé ká ṣàánú mi mo ti wà lídíṣẹ́ yìí ti pẹ́ ìsí pé mi ò líhùn ní máa ṣe mo lítàn gidi ní máa kọ ní máa ṣe ìtàn Àwórì ń bẹ lílẹ̀ pápátá káwórì ṣe jẹ́ ká ṣe máa gírètì láti ìlú Ifẹ̀ kọ́ ṣe bí bàbá ńlá kí bàbá ńlá wa ṣe ìdè kí káwórì ṣe wọ kí Àwórì káwórì ṣe jẹ́ gangan gbogbo ìtàn yìí wà lọ́wọ́ mi mo ti sáàṣì fún gbogbo ìtàn pápátá wà lọ́wọ́ mi ṣùgbọ́n kò sówó tí má fi produce ẹ̀ síta owó ló mi ṣe mí ó okun ẹsẹ̀ ló mi ṣe fàṣẹyìn fún màálù owó òun ló mi ṣe mí bí n bá rówó òun gangan ní dojúkọ wa ìtàn wà ọpọlọ wà ìgbà yẹn àwọn àlejò lè wà nílùú Èkó mọ̀ pé lóòótọ́ àwa lọ́lọ́run ṣèlú Èkó fún kò yẹ ká máa fọ ọ̀rọ̀ Àwórì sí yìí ṣùgbọ́n gbà láàárọ̀ olùrànlọ́wọ́ lè máa ṣàánú ọ̀nà bí káàdẹ̀ mọ̀ òun là ń gbà yìí ọ̀nà kákọ̀tàn káfi pòwe fáwọn àgbàlagbà káfi pòwe fáwọn bọ̀rọ̀kìnní wa káfi pòwe fáwọn olówó káwọn olówó àlẹ́ ìdè pẹ̀lú wa káà lè fà á lọ́wọ́ sókè òun ló ti kù gbogbo ọmọ Àwórì ìlú mi ṣe lè wà lẹ́ńtátẹ́mẹ̀ntì tá a lọ́pọ̀ lóríṣiríṣiríṣi owó ló ń ṣe wá kò sówó elétò ẹ yí ẹ gbà wá ẹ bá wa bẹ àwọn ènìyàn wa kàn yí ká ṣàánú mi kàn tẹ̀ jẹ́ kí fíìmù tó ká mi àmà lọ mú ní síríìsì ẹ gbà mí ẹ bá ń bẹ̀ wọ́n ẹnì kan ṣàánú wa owó lànà wọ́ wà. ẹgbẹ́ wa nílé ẹ sì bá mi dúró sórí ìlà ẹ̀ Láwórì ẹ sì dúró síbẹ̀ o ẹ má lọ o ẹgbẹ́ wa nílé èmi mi ń rọ̀ wá là o mo ń fi àkókò yìí gbogbo ẹ̀yí ẹ bá wa wọn gbó ẹ̀yí ìyá wa wọn gbó ẹ̀yí olórí lọ́lọ́run kẹ́ gbogbo ẹ̀yin ládéládé ilẹ̀ Àwórì pápátá ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú ìjòyè ẹ̀yẹ ẹ jẹ́ ká gbára wa ẹ jẹ́ àṣàánú ara wa kò àṣesílẹ̀ làbọ̀ wá bá o bá a bá ṣàánú ara wa àbá bó bá dijọ́ wájú ọ̀hún ẹ̀yà ìyókù ẹ jẹ́ ká wọ àwòkọ́ṣe lè dá lára wọn ọ̀mí fọ àwọn ọmọ wọn sókè ẹ gbọ́ gbogbo kulé Láwórì sọ yìí ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kò tó kulẹ̀ fi mí ṣe fàájì o kò tó kulẹ̀ kò tẹ̀ tó lẹ́tí fa ògbóniwa ẹ̀ sókè kò ná ìlì kankan àmọ́ ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ káàánú ara wa ṣe wá ẹyẹ àmì rọ̀ wá là àǹfààní wà nínú ilé yìí bá a bá lọ èèyàn mélòó ló ti pẹsẹ̀ wá jẹ́ èèyàn mélòó ló ti pẹsẹ̀ wá gòkè ìyẹn lásán bọ́ bá ń sọ lè yí wa ó tó lọ́tọ̀ fọ́lọ́hun mo mi rọ̀ wá là gbogbo ẹ̀yin ẹgbẹ́ wa nílé ẹjẹ́ àṣàánú ara wa lè gbogbo inú eré amóhùnmáwòrán mi ò lè sọ lọ láó ṣùgbọ́n lè lílè mi ṣe mí rí o mo rò pé nìkan tó mi ṣèdè Àwórì yìí pé Láwórì o ó jọ fún ọ̀tọ̀ ní èèyàn kan mi ṣe ṣùgbọ́n mo ń fi bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n ọmọọba adé àdélé yìí gbogbo wa ló mọ̀ orí yìí ló sẹ̀ mí jẹ́ fún wa bàbá ra ọmọ wa òun lè mí gbèdé wa ká fi mí ṣe ré
ẹ wo gbogbo àwọn ọmọ lè mí dìde sẹ́yìn ògbó èdè ń lọ fún mi sọ̀rọ̀ àṣẹ̀mí wo fíìmù kìtìkìtì kìtì wá dé tiwa kìdé ẹyé àmì rọ̀ wálà kò lè bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Láwórè. mo wà lórí ètò pẹ̀lú yín o. ẹ ṣe léwé yìí ṣe yìí bàbá wa káṣe ń pariwo èyí pẹ̀lú ìdánilójú èmi mọ̀ pé ọ̀wọ̀n èèyàn wa ń ọmọ adá sí kinní yìí lágbọ́ Ọlọ́run mo mọ̀ pé ọmọ adá sí torí àá jẹ́ kí fọ́nrán yìí kí dé ọ̀dọ̀ gbogbo ọ̀hún lè bá yẹ kí dé lè lábá ṣètò yìí tán pẹ̀lú ìdánilójú èmi mọ̀ pé ó dìde fúnràn lọ́wọ́ torí aláàánú wà láríwá èmi mọ̀ yẹ àwọn kan mi pariwo sóde o aláàánú wà lárí àwa ọmọ Àwórì pápátá lárí ọba lárí ìjòyè lárí olórí lárí àwọn ìtọ́kùlú ìlú ọ̀hún aláàánú pọ̀ lè àárí ọmọ Àwórì lísẹ̀ jẹ́ pé ọ̀mí ṣàánú ọmọ Àwórì èmi mọ̀ ẹ́ dájúdájú lè yí àkété yìí ìjẹ́ ẹ̀tọ́ tí ẹ̀ ti nílè rógbà láti tọ́ rí wípé èyí lè tọ́ máa tọ́ milẹ̀ tìtì lẹ́tọ́ máa gbé jáde bí Ọlọ́run bá ṣèrànlọ́wọ́ fún ìrànlọ́wọ́ láàmì sọ yìí. lágbára Ọlọ́run ṣe rí kíní ọ̀kan wà kíní ọ̀kan tí ń bá bèrè lọ́wọ́ ìṣẹ̀yẹ ìtayẹ́ ẹ̀ má lọ ronú sí pé ṣọ́nà wà níbẹ̀ ṣé mọ̀ pé orógbó ń sọ̀rọ̀ obìnrin sọ̀rọ̀ olóòtú ṣé mọ̀ pé orógbó ń sọ̀rọ̀ obìnrin sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe rí ìrọ̀rùn ló bí fi ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ jáde látọwọ́ ọmọ ẹ̀dá ádámọ̀ ẹ̀rí pé bàbá máa la obì a máa la obì ó máa simple la fi ń la obì ta fi ń dà tó fi ń sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ síta. ẹ̀rí pé tagídí tẹ̀yìn titọ́ la fi ń sọ la fi ń gbọ́rọ̀ nú orógbó kò sẹ́dá lè mọ̀wọ́ kákan kì í bọ́ nú orógbó kákànlá kádà èyí náà máa fi ṣá gbà òun náà àwọn àgbàlagbà ṣe sọ pé tagídí tẹ̀yìn titọ́ la fi ń gbọ́rọ̀ nú orógbó ìtàn wà tó máa jẹ́ kí gbogbo ìlú Àwórì pátá mọ̀ pé ó yẹ kí gbogbo wa jókòó ká má ṣẹ̀tọ́ abẹ́gbèyàn sórí ipò ni ẹ̀tọ́ ló yẹ ká má fi ṣe ó pọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ tó bí sọ́pọ̀ rẹpẹtẹ ọ̀rọ̀ tó rógbó sọ́pọ̀ rẹpẹtẹ ní má ṣẹ̀ṣẹ̀ yìí ó tó lágbára ó lépọn ju àkété lọ àkété yẹn mo kàn fi sọ fáwọn ènìyàn pé ẹ̀sáàpù ẹ ti wà nílùú Àwórì rẹ̀ ẹ wò lọ sí lùbà ẹ rí i pé àlàwọn lè wà níbẹ̀ àlàwọn afọbajẹ ìlú Ìbà tó ń rí i pé lóòótọ́ ẹ̀tọ́ nìyí wa gbogbo wọn gbárùkù ti Dr. Sulaiman Adésínà Rájí wọn fi jọba ìlú Ìbà bẹ́ẹ̀ bá wọ̀ ìlú Ìbà sẹ́yìn gbogbo kọ́nà lè wà níbẹ̀ pápátá gbogbo àwọn lè rọ́ọ̀sì gbogbo àwọn ọmọ burúkú lè wà níbẹ̀ pápátá náà ti lé dànù ìlú wa bẹ̀rẹ̀ sí ní dùn Yorùbá bẹ́ẹ̀ bá ń bọ̀ láà lórí bíríìjì ìbàṣẹ́ ìlágbó kan òru ẹ̀ má rìn ká má yan fanda líbẹ̀ ni ẹ̀ rìn tìrìtì wọ̀lú Ìbà ni kò sí wàhálà kọ̀ọ̀kan lè lú mọ́ ìlú mi dùn gbogbo ẹ̀mí dá bá a bá ń fòótọ́ mú ènìyàn sórí ipò ẹ̀ rí i pé gbogbo ìlú Àwórì pátá àdòkóso ìrànlọ́wọ́ má tọwọ́ àwọn bá wa wá nílá isi pé ṣáàmà local government lókoso ló wà má tó lùjẹ ẹ wòran oríṣiríṣi IDT center ọba ìlú Ìbà ti ṣe gbogbo oríṣiríṣi nǹkan ló ti ṣe sí ìlú ẹ̀ fún ìrọ̀rùn ọmọ ìlú Ìbà bẹ́ẹ̀ náà dẹ̀ ní gbogbo ẹ̀hún ti jẹ́ aṣíwájú ó ti jẹ́ lẹ́kọ̀ọ́ fún gbogbo ọmọ ìlú lìtì gbogbo ìlú Àwórì lìtì kù ẹ yé o olóòtú ẹ má jẹ́ kọ́rọ̀ mi sú yé o ẹ yẹ bá ń bẹ àwọn ènìyàn kọ́ péjọpọ̀ ká ṣàánú mi o kọ́ má jẹ́ kí n rọ́ọ̀sì sílé o kọ́ má jẹ́ kí n dògùn sílé kí a tiẹ̀ lè gbé gbogbo olùwà nínú mi kí a lè gbé síta káwọn ènìyàn lè mọ̀ pé lóòótọ́ Ọlọ́run sọ ọpọlọ kalẹ̀ sílùú Àwórì ni ẹ yẹ ẹ̀pà mi o kíní yìí wà lórí mi story tó yẹ pé mi ò rówó fi ṣe ó wà àwọn kan wá rẹ́ mi jẹ àwọn arìnrìn àjò wọ̀nyí wọn kàn wá ká fowó díẹ̀ ká má fi rẹ̀yìn jẹ ìgbà nìyàn bá dẹ̀ jẹ́wọ́ ọkọ á fẹ́ jẹ́wọ́ àlè bẹ́ẹ̀ni ó nìyàn bá jẹ́wọ́ ọkọ á jẹ́ ta lé ìgbà tá a bá rówó ṣe fíìmù wọn á tàn wá jẹ wọn fún wa lówó díẹ̀ àbí á jẹ fún wọn àwọn ló ń jèrè bílẹ̀ òsọdé ó yé gbogbo wa àwọn olóúnjẹ ẹyẹ bá ń bẹ mọ orí wọn kàn yé ká ṣàánú mi o mò ń bẹ̀bẹ̀ ní orí ìdọ̀bálẹ̀ nígbé wa o ẹ má jẹ́ kó lórí ẹ báwo rí ẹ má jẹ́ kí n ṣá sílé o. gbogbo òun náà ló mí gbọ́ kẹ̀ṣẹ́ mi sọ yìí lẹ́yìn lábàá tó ṣètò yìí tán gbogbo bí lè bá yẹ ká tán fọ́n kínní yìí dé náà láà máa fọ́n dé kẹ́ yé
gbogbo àwa ọmọ Àwórì pápátá tilé toko èyí làwa lè ṣe náà láàmì ṣe yìí lẹ́tí lè fi jẹ́ pé kẹ́ ọmọ wa àní gbogbo ohun lìbá ti mí jẹ́ ọmọ Àwórì gbogbo ọmọ Àwórì lìbá ọmí kọrí láò ọmí fọ̀rọ̀ jẹwu láò ọmí ṣeré orí ìtàgé láò ẹjẹ́ àwòrán ṣe làánú ẹyẹ kíní yìí wà lọ́wọ́ yìí kúkúṣì ó wà lọ́wọ́ yìí ó wà lọ́wọ́ yìí àmọ̀ yìí ẹyẹ àwò ẹyẹ ẹjẹ́ àwọn ọmọ wa ṣe làánú ẹjẹ́ àwòrán ṣe làánú àmì bẹ̀ wá là ẹyẹ ẹ̀bẹ̀ làmì bẹ̀ ọ̀rọ̀ lé adé àdélé sọ̀kalẹ̀ yìí o láwórì gbogbo wa ló mí gbádùn rẹ lórí ètò àfẹnilé ò bá mi wo eré amóhùnmáwòrán gbogbo wa ló mí gbádùn rẹ kò sẹ́ níbàjẹ́ ojú òní tí wà láṣẹ Èdùmàrè láwórì. bàbá. Pẹ̀lú ìdánilójú èmi mọ̀ pé lè yètò yìí Ọlọ́run agbáláàánú dìde ìgbàgbọ́ mi rẹ. àṣẹ o. mo ṣe ń fẹ́ kí ìgbàgbọ́ yìí kí rọmọ rẹ. àṣẹ o. gbogbo ẹ̀yin ládéládé ilẹ̀ Àwórì èmi ń bẹ̀ yìí àmì ń fi alálẹ̀ Àwórì àmì fi bẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ àṣàánú ara wa ẹ jẹ́ àṣàánú ọmọ wa kì í ṣe òun lè kóṣó ọ̀hún kan mi kọ́ rí ẹwò yìí ní ìsọ̀ọ̀sẹ̀ yìí ọ̀hún ọlọ́ta ọ̀ ṣe bẹ́bẹ́ ó jù ẹ̀mí lójú bọ́ọ̀hún gbìmọ̀ ìgọ́mọdé lọ́ọ̀ ṣe ìbọ̀ bá ti ṣe nǹkan kan dáadáa ìkóṣó lọ́ọ̀ ṣe yẹ ká gbọ́mọ wa wá sí ibi àṣekágbá lè fi kọ́rí yẹ ọ̀ ìṣe yìí lè dá lójú tèmi o ikú làmí gbòòrè kò síkú lọ́hùn ará òkè ń mi ṣe káwọn ọmọ wa náà lè ṣe ẹ̀tẹ̀jẹ́ atẹ́ráyìn ń wò ẹ gbówó fún un bọ́ọ̀ bá ṣe rí káwa mọ orú ọ̀rọ̀ la máa sọ fún un ẹ jẹ́ àkọ́kọ́ gbówó fún un kì í ná bọ́ọ̀ bá ṣe rí káwa mọ́kú la máa ṣe fún un kò lè bàjẹ́ fún aláṣẹ Èdùmàrè. hello Láwórì. hello bàbá mi. kí wàá jẹ́ ìmọ̀ràn yín fún ọ̀wọ́n ọ̀dọ́ bíi tiwa bẹ́ẹ̀ yìí àárí ìṣẹ̀ yìí ẹ̀ yóò dákẹ́ ìgbìyànjú o ẹ̀ ṣe wà lérú ìgbìyànjú yìí o kì í jẹ́ ìmọ̀ràn yín fún gbogbo ọ̀dọ́ Láwórì pápátá lọ́kùnrin ẹ̀ tó bìrì lẹ̀ ti jẹ́ wípé ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣọ̀lẹ kì í jẹ́ ìmọ̀ràn yín òun rẹ ẹ ò dé yìí ẹ ní lè gbàgbọ́ pé ó máa dá níjọ́ koṣo ẹ gbà àwọn ọ̀dọ́ àwọn ìmọ̀ràn. ìmọ̀ràn ni máa fún gbogbo àwọn ọ̀dọ́ Láwórì pápátá ẹ má jẹ́ kí iṣu yìí ẹ máa wo àwọn aṣíwájú pé wọn ìṣòro ọ̀kọ̀ kan báwọn Àwórì ò tí ìṣòro ọ̀kọ̀ kan fáwọn àwọn lìwàlíwájú pé gbogbo tálẹ̀ǹtì tó wà lè tọ́lọ́ ń ṣe fún yìí ẹ̀ka yóò lè gbé tálẹ̀ǹtì yìí jáde ẹ gbìyànjú ẹ máa ṣolè ẹ máa réèpù bẹ́ẹ̀ bá ti ṣe yẹ ẹ gbìyànjú gbogbo tálẹ̀ǹtì Ọlọ́run bá fún yín ẹ má try láti ẹsibíìtì ẹ má gbìyànjú bó pẹ́ tírítí ṣé ń gbọ́ àwọn àgbàlagbà ní ilẹ̀ lọ́mọ ológbò mi yí dàgbà bó pẹ́ tírítí láti mi ṣe ìjọ kan àájárí ajátalijọ́ kan ara láàánú lè máa yèdè dúró káṣí wà láàánú gbogbo ẹ̀yìn ọ̀dọ́ pápátá tóbi tọkùnrin ẹ má gbìyànjú ẹ lè má tajà kí dúró pẹ̀lú ọjà ká má kà á ẹ lè má jẹ́ pé ọdẹ ló máa ṣe kí ìṣọdẹ ẹ káwọn mọ̀ pé lóòótọ́ ọdẹ òótọ́ ló ń ṣe ẹ lè jẹ́ pé ọlọ́pàá ló gbogbo tó bá ti yàn láàyò ló máa ṣe nílùú Àwórì gbogbo àti gbọ̀dọ̀ máa kéwe máa dẹ̀kọ́lẹ̀ máa sọ pé torí àwọn. hello à ń gbọ́ yín. hello. wọn kọrin wọn máa jáde àwọn máa bẹ̀rẹ̀ sí ní pariwo kàṣú zẹ̀ kò sẹ́lì mọ̀ yẹ òkè ń gbìyànjú débi lè gbìyànjú bẹ́ẹ̀ gbogbo ọmọ Àwórì pátá lọkùnrin lóbìnrin lọ́dọ̀ ẹ má gbìyànjú Ọlọ́run á gbé yìí dìde ẹjẹ́ a máa ṣe ẹ má jẹ́ kí rẹ̀ wá àkáwáliwájú kò rẹ̀ wá à ń gbìyànjú kí n gbé aṣọ tètè ń bẹ̀bẹ̀ à ń bẹ gbọ́ ọmọ Àwórì pé kàn ìdè ìrànlọ́wọ́ pẹ̀lú wa ni ẹ ṣe olóòtú o ẹ ṣe kò ní bàjẹ́ fún aláṣẹ ọ̀rọ̀ tí mo lè sọ fáwọn ọ̀dọ́ wa rèwí ohun alálẹ̀ àgbè wa kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè pẹ̀lú ìdánilójú mo ń fi lọ́kọ̀ọ̀bà èmi mọ̀ pé aláàánú àdìde lè yẹ ètò yìí lágbọ́ Ọlọ́run aláàánú àdìde mo ṣe ń sọ fún gbogbo àwọn àkókò yìí sọ fún gbogbo àwọn olóò báyìí wo fíìmù yẹ ṣé yàtọ̀ sí pé wà ní online Láwórì ṣé àwọn èèyàn lè ríra lórí igbá. àwọn lè ríra lè CD ó ti wà lè CD Part1 and 2 wà lè CD. ó wà ní CD máa gbèrè fíìmù tàbí school release wà ní CD.
ó dà wẹ́. ẹ̀bẹ̀ láàbò náà pé ká lọ́n tẹ ẹ̀yàn wa ká má bá bá ṣiṣẹ́ fáwa á gbé lọ sí online fáwa ni ìṣípẹ́lì kan má bá gbé wa ẹlẹ́ni bá gbé lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni bá gbé lọ síbẹ̀ lọ́wọ́ fáwa ká lè ṣe fáwa ká gbé lọ bẹ́ẹ̀. Ọlọ́run ṣàánú yàn fáwa lè ṣe á gbé lọ sí online fáwa amọ̀yàn àti mọ̀yàn débẹ̀ ṣùgbọ́n gbà tá a lówó ta fẹ́ fi ṣiṣẹ́ láti gbé débẹ̀ kò sọ́gbọ́n là máa dá a gbọ́dọ̀ ènìyàn débẹ̀ ni bàbá gbọ́dọ̀ ènìyàn débẹ̀ olóńjèrè gbogbo kìíní yìí online olóńgbà gbowó lè yẹ kí ìtọ́síyàn olóńgbà àwa akọ̀ṣẹ́rí ẹ káṣẹ́rí ẹ sọ́wọ́ fún ìfònìyàn ni káṣẹ́wọ́ ká tù sọ́wọ́ pẹ̀ yìí Ọlọ́run jẹ́ ká ṣe gbà kú o. àmì o Láwórì kò ní bàjẹ́ o. àṣẹ o nọ́mbà mi ò rí kó lè nọ́mbà mi o. bẹ́ẹ̀ ni kẹ́ tó kó lè mò ń fẹ́ kẹ́ pé ẹ jẹ́ kí ẹ pé nọ́mbà yìí fún gbogbo àwọn aráalé bóyá a lè rọrùn lè máa pè yìí ṣùgbọ́n ẹ pé. ẹ ṣe o nọ́mbà tèmi fámi 080 355 34567 080 355 34567 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pè Láwórì fàrẹ̀ ló máa gbé èmi fà ló li nọ́mbà yìí látijọ́ lè Nàìjíríà tí mi láti wà ní MTN ti wọ̀lú Nàìjíríà ní tèmi lo nọ́mbà yìí èmi lò kóso náà dẹ̀ ṣe fún èmi lò kóso náà ṣe nọ́mbà yìí fún bẹ́ẹ̀ ti pè 080 355 34566 èmi lò kóso náà ṣe fún kóso nìyẹn mo gbé èmi lò kóso yìí ló máa gbé olórí ẹbí Àwórì ló máa gbé fàrẹ̀ nọ́mbà tèmi fàmì rè wí. kò ní bàjẹ́ ojú òní tiwa láṣẹ Èdùmàrè. àṣẹ àbá mi. pẹ̀lú ìdánilójú bí n bá tọ́ pè yìí pé a máa rí lórí ètò yìí ẹ fún àlàyé. mo tẹ fẹ́ ká ẹ pè mí sí pé mi ìfẹ́ ká má sọ̀rọ̀ látòrí kíní sí kíní mọ́ ẹ pè mí wá sí stúdíò yìí lọ bẹ́ẹ̀ ká wá ṣe ká jòkó gan ká gbogbo àjọ máa wo ojú àwọn ẹ̀kọ́ ìyẹn ló wù mí wẹ́ẹ̀sẹ̀ yìí. ó dáa ẹ pè mí wá sí stúdíò yìí gan kí n wá bá yín lọ ń gan ẹ má jẹ́ ká má sọ̀rọ̀ lórí kíní wẹ̀ yìí. àfọjọ́ sí làṣẹ Èdùmàrè. inú mi á tẹ̀ dùn mí tú mi lè tú kan màá lè tú èèkàn gbogbo kíní ọ̀kan ní ti dìsíkù màá tú gbogbo ẹ pápátá sílẹ̀. ó dáwẹ́ kò sí wàhálà Ọlọ́run á wà pẹ̀lú wa kò lè bàjẹ́ làṣẹ Èdùmàrè ojú òní tiwa àṣẹ ní gbèrè tìjú àṣẹ ẹ ṣe fún àkókò lẹ́ẹ̀fi sílẹ̀ fún wa lálẹ́ yìí o kẹbá mi kí gbogbo aráalé o ire o. ẹ ṣé o ẹ ṣé o. ẹgbẹ́ wa nílé a jẹ́ ibi la máa rí ti alẹ́ ìmọ̀ rewé màá tó fi àkókò yìí màá fi rọ gbogbo ẹ̀yin ògbóni wa lílẹ̀ Àwórì ẹ̀yin ẹ̀bá mi wọn gbó ẹ̀yin ìyá wa wọn ẹ̀yin agbọmọlà bí òòṣà ẹ̀jẹ̀ àṣàánú àwọn ọmọ wa wọn ẹ̀jẹ̀ àfàwọn lọ́wọ́ sókè oríyìn ló máa jẹ́ fún wa bàbá mi gbọ̀rú àwọn ọmọ wa wọn líwájú bàbá mi rí wọn lọ́ọ̀ mi ṣe kú ribiribi àmì rọ̀ wálà ètò iná lára náà sẹ́mi ṣe ẹyé ìyànjú làmí gbà ẹ tì wá lè yìí lórí ẹ kò sí olè kéré àwa náà ń fẹ́ máa fún àwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí oríṣiríṣi ẹyé àmì rọ̀ wá ẹ jẹ́ adásí ètò yìí lọ́dún làmí lọ yìí ojú òní ti wá o gbogbo ọ̀hún lè sì mí sùn gbá wa lórí ètò yìí gbogbo yìí làmí dúpẹ́ lọ́wọ́ ipá pátá iná ní tọ́wọ́ yìí o tọrọ kọ́bọ̀ owó là béèyàn fún wa lẹ́gbẹ̀rún ìjọ owó là àwọn ẹlòmí àwò ṣùṣùn ọ̀ ṣe subscribe ọ̀n subscribe wa wọ́n á sọ̀bù wa wípé ẹ ṣe ẹgbà kò tí jù bẹ́ẹ̀ lọ ọ̀hún kan sì wáyé jẹ́ pé àdúrà lọ́ọ̀ fi mí tì wá lè yìí àṣẹ̀mí rí àmì àdúrà yẹ nínú lílọ bíbọ̀ wa ẹ jẹ́ ká ṣàánú ara wa ètò yìí ó ṣí sílẹ̀ fún ìgbọ̀wọ́ gbogbo yìí pátá làmí bẹ̀ ẹ jẹ́ ká ti ara wa lè yìí ojú òní tiwa ọlọ́fin àgbẹ̀ wa ṣeéṣe fún wa mo kí gbogbo ilé ìfàyílẹ̀ ká darapọ̀ mọ́ wa lórí ètò ilé alẹ́ yìí gbogbo ilé ìwò wa gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ yìí kò rọrùn kéèyàn fi dátà ká fi máa pàápàá wa lè bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ kì í ṣe jẹ́ ọlọ́fin àgbẹ̀ wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ erewẹ́ yìí lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o lágbọ́ Ọlọ́run lórí ètò yìí màá wà níbí lọ́jọ́ kínní nínú oṣù kínní nínú ọdún 2022
màá wà lórí ètò yìí láàárọ̀ mú ìtẹ́sóde lìyẹ lẹ́ti gbọ́ ọ̀rọ̀ ìṣítí lọ́dọ̀ àwọn ládéládé wa àwọn gbogbo kọ́lọ́hún kí dẹ̀mí wa sí ju ìgbà yẹn lọ ọlọ́ọ̀fin àgbèwà kò lè bàjẹ́ fún wa ajẹ́bi ní máa rí talẹ́ ìmọ̀ rí wí ìmọ̀mọ̀ iná là Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbààgbò má jókòó ìmọ̀ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dọ̀ ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sà màlé ọmọ níkọ̀ ọ̀dájú òmẹ́ni ọ̀wọ̀ mo ní tírítí di ọjọ́ kìíní nínú oṣù kìíní ọdún 2022 láti máa pàdé lórí ètò yìí ire lójú òwò mi rí èrè lójú gbogbo àmàrí o. Ọ̀run ayọ̀ la máa so ó dàrọ̀ ire o.